land so full of promise. a máa bá wọn sọ́kọ́ bá mi òkè kókó jọ́ ń ṣe kí ni kókó jọ́ ń gbọ́. èmi ò ní dákẹ́ mo mọ̀ pé ẹ̀yin náà agbọ́njọ́ kan mo mọ̀ pé níwọ̀n kíkún o ṣùgbọ́n mi náà ní ṣe kí ni mi nígbà láàbọ̀ lọ́wọ́ yín. Ládùúgbò mi lè ètò ní Ládùúgbò mi nìkan ní iléeṣẹ́ rédíò Tungba 100.9 FM níbi tá a ti máa ń sọ fún tá a fẹ́ kíjọba kan ṣe kí ni kan ṣe fún wa ládùúgbò wa báwo ládùúgbò tiyín ṣe rí báwo ládùúgbò tèmi náà ṣe rí. ẹ wo ìkànnì náà yípadà bẹ́ẹ̀ mi ṣe máa ń sọ fún yín ní gbogbo ìgbà àwọn èèyàn máa níbo ní Tungba FM wọ́n èèyàn máa sọ fún mi pé a wà ní òpópónà Ṣàgámù sí Ìkòròdú ibẹ̀ làwọn àtà ti ń dábí ẹnu tá à ń rọ̀ bí òwe ní Tungba bus stop Tungba close ní ọ̀nà Fọwọ́kàn estate ibẹ̀ làwọn àtà ti ń dábí ẹnu tá à ń ṣe kí ni o tá à ń rọ̀ bí òwe lórúkọ olóòtú ètò ambassador Ayọ̀bámi Akínríadé lórúkọ àwọn akẹlẹgbẹ́ mi tájọ máa wà lórí ètò ni mo fi ń kí yín pé ẹ kú ojúmọ́ ire ẹ̀yìn òní àsàn wá sí ohun rere gbogbo tá a ṣe kí ni tá a fẹ́ bó o ládùúgbò tí yín ṣe rí bó o ládùúgbò tèmi náà ṣe rí kí la fẹ́ kíjọba ó ṣe fún wa kí lèmi náà fẹ́ kíjọba ó ṣe kí ni kan ṣe fún mi ò ní dákẹ́ àti máa fọ́n rere àdúgbò bo ẹ wo ìyá méjì wọn ní kí n jẹ òkú ìgbẹ́ ṣùgbọ́n mẹ́ta mẹ́rin ti ń jẹ àwọn ilé àwọn ará ẹ fẹ́ mọ ibi tí mò ń sọ àwọn ará Ògìjó náà ni ìyá méjì ti ń jẹ wọ́n wọn ò níná wọn ò lọ́nà ṣé táwọn yẹn wá kúrò ní ẹgbẹ́ kan ṣe ń tẹ̀síwájú ṣe wí àwọn ará àjòkò ẹjọ́ ẹja láàánú àwọn èèyàn yìí ìjókòó ìzànkó ebu ní ọ̀nà yẹn tí òjò bá ilé rọ̀ báyìí chairman wa ní Adó-Odò Ọ̀tà local government a máa ń pè yàn ara wọ ẹ̀bẹ̀ sí yín mà ní bí èèyàn bá rí ojú ọ̀nà wa láti ojú òré báyìí ṣé kí n tún fi ojú òré sẹ́gbẹ̀ẹ́ kan ẹ jẹ́ lọ bẹ̀rẹ̀ láti Sango under bridge ó ti yẹ yín láti Sango under bridge yẹn báyìí gbogbo ìdíròkò road yẹn kò sí tó gbádùn ká tó wá dé ojú òré ká tó wá mú láti bẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run tábà tún wá dójú òré tábà gba bíbọ́ òpó à ń lọ sí Ìlógbò ẹ̀rí pé ọ̀nà bẹ̀yẹn náà ìzọ̀nkó ebùs rárá kò tiẹ̀ wá jọ́ ẹjọ́ nítorí Ọlọ́run àwọn ọmọléèwé wa ti wọlé padà báyìí ẹ wá wo wàhálà táwọn ọmọ yẹn máa ṣe láàárọ̀ táwọn ọmọ yẹn bá ń lọ síléèwé wàhálà tí bàbá àtìyá náà máa ṣe kán tó lọ sí ibi iṣẹ́ ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá ní wáhùn bá wọn ṣe sí ọ̀nà yìí orúkọ tèmi ò yí padà yèyé Olúwaṣeun fún mi Ajibose lèmi ń jẹ́ queen àbí olóyè rẹpẹtẹ lẹ́yìn tèmi fẹ́ràn kẹ́ máa pè mí kíkì èyí pọ̀ jù ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ gbogbo ilé. àwọn ará mòwe síbàfò oníṣẹ́ àti gbàgbé àwọn ni bí ọ̀nà àwọn ṣe rí gbàgbé yín kẹ̀ àtọ́bẹ̀ ká gbàgbé yín ní gbogbo mòwe sí ìbàfò ṣàtọ́bẹ̀ ká gbàgbé yín ni tẹ́lẹ̀ làwọn náà ṣe máa ń fọn rere sí etí ìjọba pé kànjọ́ kán bá ní ṣe kí ni o kán bá ní wá nǹkan ṣe sí ọ̀nà yìí ọlọ́kan òjọ̀ kan báwọn àtẹ̀jíṣẹ́ yẹn bá ṣe ń wọlé ni màá ṣe máa ṣe kí ni màá ṣe máa kà ókè àtẹ̀jíṣẹ́ kan rèé ẹ̀yin ní pé yèyé Ajíbọ́sẹ̀ Tungba FM ẹjọ́ ẹ bá wa sọ fún gómìnà wa Babájídé Sanwó-Olú kí wọ́n bá wa ṣe títì àti gọ́tà sí Jákàndé Àjàngbàdì ìyẹn off Badagry expressway wọ́n ló burú gan ni o láti rìn fún ẹlẹ́sẹ̀ àti fún onímọ́tò abẹ̀yìn láti bá wa ṣe kí wọ́n wo ọlá bàbá wa Lateef Jákàndé ẹni tí wọ́n sọ bẹ̀ ní orúkọ rẹ̀ kí wọ́n bá wa ṣe ní kíákíá Ọlọ́run kò ní gbàgbé wọn gbogbo wa la máa jèrè iṣẹ́ ọwọ́ wa àmín. talent tó fi àtẹ̀jíṣẹ́ yìí ránṣẹ́ alájà Chief Mrs Ganiyat Olúwabùkọ́lá Fowórà màmá ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ yìí ránṣẹ́ béèyàn bá sì wo ojú ọ̀nà Badagry ọ̀nà yẹn kò jọ rárá o ṣé kí n máa mú ni láti Ìyànàbà ẹ̀rí gbogbo Ìyànàbà ṣe rí ẹ̀jẹ̀ wá kú ọbẹ̀ ká máa bọ̀ ìjà ní kí tẹ̀sí lálàáfíà dẹ̀ ṣe rí àgbàrá ò mà lálàáfíà kan lójú ọ̀nà yẹn béèyàn bá ń lọ sí Mowó
ṣe pé gbogbo ọ̀nà yẹn ṣe rí gbogbo àgbára ká tó wá sọ pé à ń lọ sí Badagry gangan fúnra ẹ̀ ẹjọ́ nítorí Ọlọ́run ara wọ ẹ̀bẹ̀ sí yín ni kò síbi tó ṣe kí ni tó ní àlàáfíà ẹjọ́ ẹ bá ní báwọn wá òun ṣe sí ọ̀nà yẹn ẹjọ́ ní ìtorí Ọlọ́run láti ọwọ́ alájà Chief Mrs. Ganiyat Olúwabùkọ́lá Fowórà àwọn ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ ilé ìránṣẹ́ bátẹ̀jíṣẹ́ yín bá ṣe wọlé lọ́lọ́kan òjọ̀kan ni màá ṣe kí ni o ni màá ṣe máa kà á àmọ́ ẹ jẹ́ ń tara ṣàṣà ẹ jẹ́ ń ṣí ojú òpó sílẹ̀ ẹ jẹ́ kí a bára wa sọ̀rọ̀ káwọ́ bí àdúgbò wa ṣe rí 08113051009 08113051009 tàbí 08056131009 08056131009 ládùúgbò mi. Hello. Hello sir, ẹ mà káàárọ̀ sir. Ẹ káàárọ̀. Yes sir. Àfa Mukadam láti Mọ̀wé ló ń sọ̀rọ̀. Àfa Mukadam ẹ mà kú ojúmọ́ rẹ bàbá. Ẹ ṣe ẹ káàárọ̀. Yes sir. Àti àwọn gbọ́dọ̀ àti ẹ̀dákun ọ̀nà Mọ̀wé wa ọ̀nà Adéṣọ yẹn ẹ̀dákun kó wá àpàtì sínú. Ìjọba ò bá ní wá àwọn ṣe sí tó yẹ làwa náà ṣe láàṣẹ ní dákẹ́ àti máa fọn rere ẹ̀ sà ṣe ti gbọ́ sà ẹ̀ẹ́dájọ́ máa fọn rere ẹ̀ fún wọn mo mọ̀ pé láìpẹ́ láì jìnnà wọ́n bá ní ṣe kí ni o wọ́n bá ní wá nǹkan ṣe sí i. Hello. Ó bàjẹ́ tì. Ìyẹn náà máa ó. Àjọkẹ́ Adé aya olówó ẹ mà kú ojúmọ́ rè. Ẹ ṣe ìyá mi kò ní burúkú ní tòmọ́ ní báyìí. Bá mi ẹ pọ̀. Àlọ́ méjì tá à ń pariwo ní òjijì. Gbogbo kọ̀mítì yẹn wọ́n ti ṣe ń bèèrè ìjẹ́ ṣùgbọ́n akẹ́kọ̀ọ́ bá wa ṣe dáadáa ni. Iṣẹ́ náà dẹ̀ ń ṣe ní tiwájú tẹ̀sán lójijì kọ́ọ̀tù kan jára kan tó ń gbé ògbójò yẹn ṣe ń wẹ̀yìn gbogbo ọ̀nà yẹn ó ṣe ń rìn. Kọ́ọ̀tù kan bá wa ṣe ìdíje dáadáa. Ìyẹn dúró ẹjọ́ gbogbo àwọn kọ́ńtì tó wà ní òjijì yìí. Bẹ́ẹ̀ ni mà. Àgbọ́yé máa. Ẹ ṣe máa bá ti tẹ́lá jọ àti ẹ̀jẹ̀ ìgbẹ́kẹ̀ tó lọ sí lè wọ́n fà wá máa fẹ́ àrùn gbàgbà yìí tó yẹ kó síbẹ̀. Bíbẹ́ àti ìjọba rárá ní ògùn ìfẹ̀lú wọ́n ṣe kọ́ fún àwọn tó ti kọ́ fún ẹ̀ ṣẹ́ bá wà bẹ̀rù. Àwọn tírélà tó ti kó àwọn èèyàn nínú wọ́n máa tẹ̀sí ní kọ́ńtà ìṣàdéjì sí bọ̀ wọ́n fẹ́ Nàìjíríà. Ẹ ṣeun gidi gan mà ṣé gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí mo mọ̀ wípé àwọn aláṣẹ wa ní ìpínlẹ̀ Ògùn wọ́n ń ṣe kíni wọ́n ń gbọ́ wọ́n sì ń bá ní ìdè. Hello. Ẹ mà káàárọ̀ o. Orúkọ tèmi ni Michael Akínọlá láti Ìpolómù. Láti gbọ́ Olómù a máa ń gbọ́ yín bàbá ẹ mà káàárọ̀ sa. Ẹ káàárọ̀ mà. Yes. Ẹjọ́ gbogbo ọ̀dọ́ wa ń bíbá yóò fi ẹ̀dá rárá láti tábáníkàwò láti ta Olúwo wá sí òkè mùtí àlùfáà ó wọ́ sí gan tójú bá ti lè rọ̀ báyìí kò dá rárá tó ẹjọ́ ẹ bá wà fẹ́ àwọn ìjọba wa. Bọ́dà sà hello. Ládùúgbò mi. Ó má bàjẹ́ tí o. Kò ní bàjẹ́ fún wa o. Ń bá mi ẹ pọ̀. Mrs. Fadara máa ń dà látòkè gbòdo. Ìyá dáadáa ẹ mà kú ojúmọ́ rẹ mà. Ojúmọ́ rẹ ló mọ́ wa o. Agbára náà àárín tiwa ṣe o. Àmín. Ẹjọ́ mo abẹ́ àwọn NEPA o ládùúgbò wa lókè gbòdo. Nínú o láti January o abẹ́ wọn ní àṣàkọ o. Ọlọ́run má sọ wá tó kún páyé o. Ń bá mi ẹ pọ̀. Ẹjọ́ ẹ bá wa bẹ̀ wọ́n o. Yes ma. Adẹ̀tún bẹ̀ wọ́n fún àwọn ọ̀nà wa láti Ádámọ̀ ọlọ́jẹ lóde ìjọba jọ wá ní wọ́n ti ń ṣe díẹ̀díẹ̀ o wọ́n tún bàbá wa kára mọ́ o. Yes. Nàìjíríà ò ní dàrú o tún dá máa tẹ̀síwájú o. Yes. Ọlọ́run adẹ́ràn ti wá sí rẹ̀ lò ẹ kú ètò. Ọlọ́run ló ń tò ó. Hello. Ládùúgbò mi. Ó má bàjẹ́ tí o. Àpèjì kan. Ojúmọ́ rẹ mà ní ma. Pépè yọrí rẹpẹtẹ. Mo máa ń jẹ́ o. Ìyá pẹ̀lú ń fẹ́ láti àjọpẹ́.
ẹ wá kíláàsì lónìí ìyá pure. Mo wá kíláàsì o. tọ́ Mo tẹ̀sí mà. ẹ lẹ́mà o. Bẹ̀rẹ̀ iṣẹ́ rí láti ìta olóògùn títí di àjọpọ̀lẹ̀. Ọlọ́dà àbí ọ̀nà tó ti gbà wọlé. Gbogbo ọ̀nà tá à ń gbà ó ti bàjẹ́. Wọ́n ti alábàápẹ́ yẹn wá gbẹ́bẹ̀ yẹn. Àti wọ́n máa ń gbé ìwé ìgbòkè. Ní gbogbo ẹni tó má tètè àkọ́jà kọ́ ìjọ tó fi ọ̀nà ọkọ̀ bá ṣe ọ̀nà yẹn kọ́nà yẹn kó lè já gerege straight. Ajẹ́kúnlẹ̀ yẹn ti ọ̀ṣun ìtọ́jú ìdára láti ilé epo kìíní. Kò ṣe é gbà wọlé. ṣe rí ọ̀nà tí ìyá dáramájà sọ lẹ́ẹ̀kan yẹn gan ni à ń fi jí lọ́nà yẹn mo gba ibẹ̀ kọjá ní òpin ọ̀sẹ̀ tó kọjá ẹjọ́ gómìnà wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún ara wọ ẹ̀bẹ̀ sí yín ni ẹjọ́ ẹ bá ní wá òun ṣe sí ojú ọ̀nà yẹn ẹ ló ládùúgbò mi o. Wọ́n bàjẹ́ tí. orúkọ yín àti bíta ti ń pè. Láti àgùrá láti ń pè ọ̀dọ̀ tẹ̀síbẹ̀. àgúrá gbẹ̀rígbẹ̀. Bẹ́ẹ̀ ni ẹ̀jọ̀ ọ̀nà yẹn ò sí gbà rárá mọ́ o. Kò sí gbà rárá mọ́. Ọ̀nà owó ta tó ń gbà ló gbogbo ẹ̀ ti bàjẹ́. Gbogbo mọ́tò wa ló ti bàjẹ́ tán. Ẹ̀jọ̀ bá rọ̀ wọ́n. Lọ́lọ́dún ẹ̀yìn àti bàbọ̀ kan. Ẹ̀jọ̀ kó wá bá wa tún ṣe. Orúkọ tèmi ni Mr. Ọlájídé láti àgùrá gbẹ̀rígbẹ̀. ó dà sà. hello. sà. Ládùúgbò mi. àlàáfíà o. Àwọn ọ̀jọ́ bàjẹ́ o. bá mi ọ̀pọ̀ bàbá mi. Aláàjì ló ń sọ̀rọ̀ láti ìṣẹ́. aláàjì láti. Ìdíje àjùmọ̀ náà. ààrẹ màkàrọ̀ sà. Ẹ káàárọ̀. Mo fẹ́ gbọ́ jù fún àwọn ará Olóṣùgbò ní àgbẹ̀dẹ. Wàláì, gbogbo láti àdúgbò yẹn, ọwọ́ ara náà ti pẹ̀ fún wọn. bá mi ọ̀pọ̀. Ṣẹ́rí láti Olóṣùgbò bọ́sọ̀, wọ́n dẹ̀ mú ọ̀nà wọ́n ṣe fún àwọn ìdílé láti ó mọ̀ òkèèrè. Àná tí ebi bẹ̀rẹ̀ mo gbàgbẹ́ kọjá nìkan. Àná tí gbàgbẹ́ kọjá, mo ti ná kọjá ń tẹ̀lé. Kí ni bẹ́ẹ̀ ṣẹ́ẹ̀dì mo wà? Kì í ṣe dọ́jú ká má tó lè jọba àdúgbò ara wa. Àwọn aláàgbé olómi tó kọ́ pariwo yìí. Wọ́n gbowó lọ́wọ́ àwọn tó ojúlé kọ̀ọ̀kan. Wọ́n gbé ìdìbò lóhun ṣé wọ́n ṣe nù. Tóhun ká má tó lè jọba káàpá ká ṣe ẹ̀tọ́ ti gbá gan. Ká bá ṣe ti gbá ìjọba tó bá padà dé tó máa gba àwọn àjẹsọ lórí náà tó máa sọ̀pọ̀tì wa náà. Lóòótọ́ gbólóhùn náà wọ́ọ̀tì wọ́n ti gba wọn ká gan lọ́wọ́ egypt house. Wọ́n sẹ́ni bá fi gbé ìjọba yẹn. So wọn kọ́ máa dúró ìjọba ẹgbẹ́ ètò ọlọ́run tó máa jẹun. ẹ ṣeun gan sà ẹ ṣeun. hello yes sir. hello. ẹ káàárọ̀ sà. láti. yéè bẹ́ẹ̀ bá láǹfààní adékàngọ̀ ẹ pè padà ojú òpó yẹn ò bá ní ṣọ̀rẹ́. hello. ó bàjẹ́ tì. Ẹ káàárọ̀ orúkọ tèmi ni Ramoni Ìgbàlẹ̀ láti ìjọba. láti. Lọ́kì fàìmà lọ́kì fàìmà Ramoni Ìgbàlẹ̀. ẹ káàárọ̀ sà ọ̀gbẹ́ni Ramoni. Baálẹ̀. baálẹ̀ ẹ káàárọ̀ sà. A ní ìdílọ́wọ́ ìjọba bábá wa tó wà nínú àṣẹ ìfàkùnà. Nígbà àdúgbò ṣe é rí ọjọ́ tí wàá di rẹ̀ báyà ilé ìwọ̀n ní kọ́ bá já ètò kọ́fí lójú ọ̀nà. Ọ̀dà ní tì í. ọkọ̀ ìlú baálẹ̀ láti Lucky Fibre ọkọ̀ ìlú ohun tẹ́ ẹ sọ yìí àgbégbèsè lé lórí ọlọ́run ó jọ yóò fi ìfẹ́ wa ládùúgbò mi o. Ó bàjẹ́ sí ẹ pé tó. ọlọ́run ló ń tò ó. Ẹ̀jìnì Ajísafẹ́ ló ń pè láti ìlú Òkìjọ. ẹ máa kó ojúmọ́ rẹ sa. Ojúmọ́ nìyẹn o, àmì dààmú o. ń bá mi ẹ̀kọ́. Ṣé àwọn ọ̀nà wa ló ti tó àní ọ̀nà rárá ló ti tó pẹ̀lú iná? Ìṣòro méjì tó kojú Òkìjọ nìyẹn. Tí ìṣòro méjì tí ẹ bá ti pọ̀ bẹ́ẹ̀ láì Òkìjọ máa dà jù bẹ́ẹ̀ lọ. Ṣé federal road tí wọ́n ń ṣe àwọn tó tún wà ní Òkìjọ wọ́n tún lọ pàdé mọ́tò sójú títì yẹn. Federal road yẹn yàrá epo pẹ̀tọ́ síìtì. Àwọn kọ́pì yẹn wọ́n tẹ̀ tó àmì páàkì mọ́tò síbẹ̀ lẹ́gbẹ́ bẹ̀yẹ kọ́ọ̀tì àjẹ́sì jọ ọlọ́mọ pẹ̀lú wa lójijì. Kò yẹ kó níbẹ̀ náà. Ayé kẹfà wá solúsọ̀ tó fáwọn kọ́pì yẹn tó tún páàkì mọ́tò yẹn ní sọ́kù yẹn. Àwọn tẹ́lá yẹn jáde yẹn ti sílẹ̀ gbogbo títì yẹn ò dẹ̀ fẹ̀ tó síìtì. Àbẹ̀pẹ̀ ní federal school. Ẹlọ́gọ́ ti bá wa gbé bẹ́ẹ̀ ikú kọ́mọ̀ sáwọn ìṣòro ẹgbẹ̀dẹ̀ àwọn àṣẹ kárí máa gbà. Àwọn pápẹ́ ìwọ̀n tó lọ páàkì mọ́tò ti sọ̀yẹ́ kó fẹ́. Ọ̀tọ̀ kì í sí Kòròdú. Ọ̀nà ẹ̀wọ̀n ìjọba yẹn ọ̀gá rárá federal road
ìyẹn náà ọ̀sẹ̀ yẹ kó rí ẹ̀jẹ̀ máa wá sọ́dúnṣọ́ ẹ̀jẹ̀ táwọn ọ̀sẹ̀ yìí upgrade àsìkò ìbò ń ṣe wá máa kọ́ mọ́tò sí ní gbùrùgbùrù sọ́kà tó ti wọ tẹ́tẹ́ wàá sọ tó parí nìyẹn àti ìkọ̀kọ̀ fún wa kọ́ yẹ kó rí bẹ́ẹ̀ o nàìjíríà ò ní dẹ̀rù wà ní bàjẹ́ o àkàkà káwùlà. wàlákùwátá ilá bílẹ̀zìn ẹ ṣeun gidigidi gan onímọ̀ ẹ̀rọ àjíṣàfẹ́ hello. ládùúgbò mi. ó mà bàjẹ́ tí o. ẹ pé tó ọlọ́run ní bá jẹ́. ń bá mi ẹ̀ pọ̀. ẹ jẹ́ bá fẹ́ sọ̀rọ̀ láti ta àdúgbò. à ń gbọ́ yín sà. lọ́dún ládùúgbò tó wà. pírọ́bẹ́mù ló jẹ́ fún wa àdẹ̀mọ́ nǹkan tí gọ́ọ̀mẹ̀ntì lè bá wa ṣe síbẹ̀ yẹn o. wọ́n ti kọ́kọ́ torí ọlọ́run káwọn arábìnrin jẹ́ abá wa kọ́ bá inú slap tó ṣe ní títì. wọ́n ní káwọn èèyàn máa gbà ẹsẹ̀ yìí ò dá sí ọgbọ́n mọ́tò jẹ́. wọ́n bá wa kọ́pa ẹ̀ a máa mọ̀ pé ṣẹ̀dá bẹ́ẹ̀ gbé lórí ẹ̀yẹn láti ṣe tẹ̀yẹn kọ́jọ́ sí ọlọ́run kan rí ó sì máa ti rí ọ̀nà ẹ̀ ti bá gbogbo mọ́tò wa jẹ́ o. ó dàbọ̀. ẹ ṣeun gan sà ẹ wò mí ní láǹfààní àti gbé ìpè kankan mọ́ ní àárọ̀ yìí yòókù tún di ní ọ̀la tí wọ́n máa pàdé àwọn akẹlẹgbẹ́ mi lórí ètò ládùúgbò mi ní ìkànnì iléeṣẹ́ rédíò Tùngbà 100.9 FM ẹ wo ẹ jẹ́ ń fi àtẹ̀jíṣẹ́ mi ránṣẹ́ ẹnìkan sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ó ní ìta bá lè ṣe ládùúgbò ó ní ká ṣe kíni ó ní ẹja pawọ́pọ̀ ẹ̀jẹ̀ káwa náà ṣe kíni o ẹja ṣe àmọ́ gómìnà wa ọmọọba Dàpọ̀ Abíọ́dún arawọ́ ẹ̀bẹ̀ sí àwọn àdúgbò tí a dárúkọ ní ìpínlẹ̀ Ògùn ẹjọ́ ń jẹ mùtúndùn ìjọba bákan náà láì gbàgbé gbogbo ọ̀nà àwọn ará Badagry àti gbogbo ọ̀nà wa tó ti bàjẹ́ nínú Èkó náà gómìnà wa Babájídé Olúṣọlá Sanwó-Olú ẹjọ́ nítorí Ọlọ́run à ń rawọ́ ẹ̀bẹ̀ sí yín ni ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yẹ́ kí gbogbo àwọn àdúgbò tá à ń darúkọ yìí ẹjọ́ jẹ ìgbádùn àti àǹfààní ìjọba ṣẹ́rí ọ̀rọ̀ àwọn apínná ọba ká ọjọ́ tá a bá máa mú yẹn sọ báyìí mo mọ̀ wípé ṣùgbọ́n ẹjẹ́ àkọ́kọ́ tiẹ̀ mú tí ojú ọ̀nà báwo la fẹ́ ṣe kò ní síná kò ní sí ọ̀nà báwo lèèyàn ṣe fẹ́ gbádùn ààrẹ iná àtọ̀nà dẹ̀ ṣe kí ni ó ṣe kókó nígbà tọ́nà ò bá sí ẹni tó yẹ kó wọṣẹ́ láago 7 nígbà tí ó bá ìwọṣẹ́ láago 8 ọ̀nà dà tí wọn ò ní gbaṣẹ́ lọ́wọ́ ẹ̀ tí wọn ò ní gbé fún ẹlòmíì ẹjọ́ ń torí Ọlọ́run ẹ̀yà káwọn èèyàn yìí kí gbogbo wa ní ìpínlẹ̀ àwọn ìpínlẹ̀ ẹ̀yẹ́dá ṣe kí ni o ẹja jẹ àǹfààní àti ìgbádùn ìjọba adíjú báyìí lọ lórí ètò ládùúgbò mi fún ti òní ìyókù tún di ní ọ̀la lórúkọ olóòtú ètò ambassadọ Ayọ̀bámi Akínrìnádé mo fi ń kí n pẹ̀já máa ṣe jẹ́jẹ́ 08035183900 08035183900 òun lójú òpó tẹ láǹfààní láti fi àtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ sí mi àbí èyíkéyìí ohun tẹ bá fẹ́ mọ̀ sí nípa ìkànnì iléeṣẹ́ rédíò Tùngbà 100.9 FM orúkọ tèmi ò yí padà yèyé Olúwaṣeun fún mi Ajíbọ́sẹ̀ lèmi ń jẹ́ Queen àbí olóyè rẹpẹtẹ lẹ́yìn tèmi fẹ́ràn kẹ́ máa pè mí láti bíbá mo ní ẹ máa yáṣẹ́ ó dàbọ̀. ẹ̀kọ́ lẹ́wà.